àwọn àgbà àfa kan bẹ tí wọ́n ń purọ́ nú ayé lónìí ẹ sì lẹ́yìn jí sí Ọlọ́run ẹ ń gba ìyáláyà owó tẹ̀ ń bá ń lọ ṣe wá ẹ sì ń ké ẹ gbá mọ gbowó lọ́wọ́ yín nígbà tá ààrẹ tó burú tí ó ti mú nǹkan pé yẹs ebe gba 150 lọ́wọ́ wa kẹ́ tó wá ààrẹ tí ó ta kò yín ni ẹ sì ń gba owó ẹ sì ń purọ́ ẹ̀yin àfa ẹ dúró bí Ọlọ́run tó yín sí ẹ má dá sọ́rọ̀ òṣèlú ẹnjọ́ àfa bá ti dá sọ́rọ̀ òṣèlú yóò sì kàbùkù yóò sì yẹ̀yẹ́. ẹ lọ wo òṣèlú àáfà ẹ má dá sí o ẹ dá irun tẹ́ ẹ sọ̀rọ̀ kuranu tọ́lọ́hún sọ ẹni Ọlọ́run lálà sínú alukurani ẹ sọ ẹ lálà sí ẹ mílíkì wo wọ́n fún yẹn nínú àwẹ̀ nísìn àwọn tí ń ṣe sàárà ti fẹ́ tán nínú ayé fa àwọn ń sàárà tẹ́nìkè mà wọ́n ti fẹ́ tán nínú ayé. bàbá adédìmú wọ́n rú ẹran kalẹ̀ ní inú iléyà ń wá ń tíìkì ẹ̀ nínú pépà àfa àlekìní dà ọyá mo yìí ń gbà máa lọ àfa àlekìní dà bí wọ́n ti ń ṣe é nù mo wá rí pé ẹ̀ràn fẹ́ tán mo ní bàbá ẹ̀ mà tí ì fẹ́ mi láyìlá ọlọ́run wọn ṣàánú adédìbò. amiina. wọ́n ní sheik ẹ̀ní fẹ́yìn lẹ́ràn wọ́n wá ha ẹran tán ó tún kàn rẹ̀ sí wọ́n tún ha ń bọ̀ ha ogun ẹ̀ tán mo ní tọ́ bàbá èmi ń lọ Ìlọrin ẹ̀yin náà lẹ́ni wá wò yín lónìí ọlọ́run wọn kí adédìbò. àmín. wọ́n pè mí ní sheik ṣe é bí sí. bismillahir rahmanir rahim. salamun alaykum ya a'immata dinina. kazanu jabba dini fina ukarrimu. salamun hususan lilladhi huwa shaykhuna. أيا صالح يا واعظ القوم مكرمي. أحيي جميع الحاضرين بحفلتي غزل حاضراتي بالسلام أسلم. سلام خصوصا للذي هو شيخنا. أيا صالح يا واعظ القوم مكرمي. وذاك بخاري وهو حقا مكرم. أطال إليه أمر شيخ معظم. يظنون بخيرا وما بي من خير ولكنني عبد صلوم كما تدري. سترت عيوبي كلها عن عيونهم وألبستني شوبا جميلا من الستر. فصاروا يحبوني وما أنا بالتي تحب ولكن شبهوني بالغير. فلا تفضحني في القيامة بينهم. وقل لي يا مولاي في موقف الحشر. وقل لي يا مولاي في موقف الحشر. أنعم الله عليكم كل إنعام. بسم الإله خالقي سن واهلي وأشكره شكرا كفيد الحواتل. àwa Ìbàdàn ẹ sì pé náà a kí àwọn bàbá wa àlùfáà àgbà adamallahu hayatahum. tó ṣe pé bẹ́ẹ̀ bá sínú Ìbàdàn Ìbàdàn ò ní jẹ́ Ìbàdàn. Allah. tọrọ ẹ̀yin lè àfà ẹ̀yin lè aráyé rọrùn ntẹ́ ẹ bá sọ ń pa Ọlọ́run lóòótọ́
ọlọ́run ò sì júwe ẹnì kankan fún wa nú Al-Qur'ani pòun pánlé bí ìbá sẹ̀yìn tẹ́ jókòó yìí. أدام الله حياتكم. ń ló fi jásí pọ́lọ́hún wá wọlá pé òun ò bù kí ẹnìkan nú ayé àfẹnutọ́ bá fi ń tóun fún ọ̀rá bíbù kí lọ́dọ̀ wọn ọlọ́run lẹ́yìn ẹ̀yìn àfà ọwọ́ á ní òní máa sí fọ́mà nínú ọ̀rọ̀ tiyín kí ni wàá kí n gbà náà bàbá wa Kílápá fọ́mà tálí kí á mọ ọlọ́run ó fi dé ọlọ́run wọlá bàbá wa Kílápá náà lámà wí. الله. níbo lẹ ti ṣàdúrà nísìnyí bọ́lọ́hún ti ṣe Wọlé Ṣóyínká tó níbo lẹ ti gbọ́ tẹ́nìkan lọ́lọ́mọ́sà wọlá Wọlé Ṣóyínká ṣe báyìí fún wa ẹ ní gbọ́ tálíkì àmọ́ ọlọ́run èdè èèyàn sì nínú ayé àmọ́ wọ́n pọ̀ ọlọ́run wọlá khalifa الله تعالى عنهم. ọlọ́run wọlé ẹni báyìí أدام الله wọlá àfa báyìí wọlá àfa báyìí أدام الله حياتهم. ẹ̀yin àfa mo kí yín púpọ̀ mo kí ẹ̀yin àlùfáà púpọ̀ àwọn míì ma adatul majalis kò yé ẹlòmíì mo kí bàbá wa Olúbàdàn àwa yín náà ní ọdún tó tún kọjá èyí tí tún bọ̀ náà àwa yín náà látún wà ní آمين. wọ́n sì yáàyè púpọ̀ gbogbo ìgbà ọlọ́wọ́n máa yáàyè. آمين. ẹ bá ń sọ fún bàbá wa Olúbàdàn ẹni mo lérigun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn erigun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Ìbàdàn ọlọ́wọ́n ní sọ́ọ́dì tán bú. آمين. ẹ lọ́mọ èké tó wá ṣe wáàsí nílé Adédìbú ọmọ Adédìbú tó wá ṣe wáàsí ẹ ló ní ẹ wí bẹ́ẹ̀ fún bàbá. gbogbo dáadáa ọlọ́run jẹ́ ọmọ ṣẹlẹ̀ lásìkò bàbá wa Olúbàdàn tòní. آمين. ọlá Qur'anul Azim. اللهم آمين. mọ́tòtò bàbá wa Olúbàdàn bọ́sọ̀rọ̀ bàbá wa Imam Mamu Olúyọ̀lé ọlọ́run ò ní fi kankan ṣe yín sà. آمين. ẹ dákun ẹ jókòó mo fi Qur'anul Azim bẹ̀ yín ẹ dákun ẹ jókòó ẹ sà agbádálẹ́mọ̀ jẹ́ ń tóbi ọmọ èké gidi wọn ni mí. ọlọ́run ò ní dààmú bàbá wa Imam Olúyọ̀lé. آمين. àwọn téèyàn máa retí lára àfa ń bẹ lára bàbá wa Imam Olúyọ̀lé púpọ̀ ọlọ́run ò ní bá àwọn kan náà jẹ́ mọ́ yín la آمين. ọlọ́run àfa wa tí wọ́n jókòó lẹ̀. اللهم آمين. mo kí Azeem òkú àsojú àsẹ̀yìn wàláhì ẹ lọ́ọ́ dì mọ́wọ́ ẹ rí i pé Gbọ́láwùmí Azeem kò ní tàn bú láyé إن شاء الله. ẹ máa tọ́jú ẹ wí bẹ́ẹ̀ ó sojú ó sì sẹ̀yìn inú ẹni tó bí sí inú ayé ni Azeem wà gbogbo tá a bá sì ní í ṣe nínú ilé bàbá yìí yóò sì wà kọ́dà tó bá ní nǹkan ṣe yóò kó nbí nǹkan nìyẹn yóò kọ́kọ́ wáyìn náà kó tó wá padà lọ bí tó ní nǹkan Gbọ́láwùmí Azeem lọ́ọ́ fọkàn balẹ̀ ọlọ́wọ̀n ní pa ọ́ lẹ́kún. آمين. ìjọ bàbá wa Adédìbú kúrò láyé inú àwọn tí wọ́n ń nawọ́ ojú tì yín sí inú ẹ̀ lẹ́ Azeem wà kọ̀tán ojú tì yín ebi kálukú náà sì ń kú lẹ́yẹ kọ̀ọ̀kan nísìnyí ẹni ó kú sókà ẹni ó kú ẹnu ọ̀nà sókà. mo wá kí ààrẹ mo kí Alhaj Abdul Aziz Arishikola ààrẹ mùsùlùmí of Nigeria. الله. ṣé ẹ mọ̀ kí mo kọ́kọ́ fẹ́ sá padà mo fọkàn gbé ni bí n ti ń bọ̀ tí mo fúláṣì àyín mo ní àá ebi wọn láàrẹ kú ìgè ní tẹ̀tẹ̀ wá sọ fún mi pé tọ̀ ààrẹ náà ni mo ẹ̀sẹ̀ wá súnmọ́ wọn dáadáa ọlọ́run mọ̀mọ́ jẹ́ bí ọmọ ọlọ́mọ o. آمين. ọmọ wa ni ó bùn wa ọlọ́run o. آمين. ọ̀rọ̀ tèmi àti bàbá wa Aníṣekọ́lá sọ gbẹ̀yìn níwájú Aláàfin Ọ̀yọ́ láti sọ. والله. بني. tí n ṣe wá sí lọ́wọ́ wájú Aláàfin báyìí والله. Aláàfin lọ́hùn. ọ̀rọ̀ tèmi wọ́n sọ gbẹ̀yìn bẹ̀ láti sọ. àṣà àní sọ mí ìmọ̀ tí wọ́n yìí lọ. الله أكبر. mo kí yín púpọ̀ sà. ọlọ́run jẹ́ mi yín ó gòjò ti bàbá yín lọ. آمين. ẹ sì lọ́ọ́ dì í mọ́wọ́
gbogbo ẹni ó jẹ́ èèyàn láyé ilé wọn dahoro gbẹ̀yìn ni ilé Adédìbú bá ń lọ nísìnyí lẹ́yìn òní bẹ́ẹ̀ bá ń kọjá lọ lórí bíríìjì tẹ́ẹ̀mọ̀ wò yàyín tẹ́ẹ̀mọ̀ wo eré èèyàn lọ gbà ẹ máa kọjá lọ lọ́bàdàn tún la ẹ ní ilẹ̀ báyìí lẹ́ẹ̀ máa wò ó ti ṣẹlẹ̀ ńlẹ̀ tí yín náà báyìí kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá kẹ́ ẹ ké ọgọ́ta àlùkùránì ó ti dahoro kò sọ́gbọ́n. torí pé ẹni wọ́n ń wá ló ti lọ ní bẹ́ẹ̀nù kòtò ọmọ ádámù alálìká wà ní púpọ̀ alọ́dọ̀ àdìsẹ́kọ́lá ẹ wá wo tàdìsẹ́kọ́lá ṣe ń jọ́ tí ó kú láyé wọ́n ní kò serú ẹ̀ rí kó ti wọ mọ́tò kọ́ ọmọ ọlọ́bì kan kó wá sọ̀kalẹ̀ bí ipò tí mo pé òun lọ pé oore tó ń fẹ́ ṣe gbẹ̀yìn náà ni wọ́n làwọn mẹ́rin yẹn léètì dé wọ́n lọ́wọ́ ó ti wọ mọ́tò wọn ló tún wá sọ̀kalẹ̀ pé kí ní báyìí lèmi ọ̀dà ẹ fẹ́ lẹ́yìn 500 ẹ fẹ́ lẹ́yìn 500 wọ́n lè yín wò ló sì gbẹ̀yìn tí fi wọ́n lọ bí ipò ti mọ̀ pé òun lọ ń tòun nù ni. ẹ̀yin ọmọ Àríṣekọ́lá ẹjẹ́ nu yín ó dùn inú àwọn tí wọ́n fún láńsẹ̀nsì máa fọ Kàábà bàbá yín bẹ́ẹ̀ ó ti fọ́ tọdún yìí kó tó lọ. bẹ́ẹ̀ ni man dakhalahu kana amina bàbá wa akramakallah man dakhalahu kana amina tá a kí lọ́dọ̀ àfàwà tán ti ń sọ̀rọ̀ látàárọ̀ nù. adamallahu hayatakum. èmi fẹ́ pè yín ló kọ́ ni sà àmọ́ yóò ti mọ̀ pé yín náà ní náwó sí. ẹ̀yin ọmọ Àríṣekọ́lá iná dilẹ̀ lẹ́yìn asusu jẹ́ ìgbà Àríṣekọ́lá fọ́ àmẹ́rù ẹ̀ ń bẹ́ ńlẹ̀ ẹ̀yin ẹrù ẹ̀ náà ni gbogbo wa nígbà wà fọ́ ẹrù ọ̀wà wà ńlẹ̀ ẹrù Àríṣekọ́lá ní bẹ́ ńlẹ̀ ọlọ́run wa bá Àríṣekọ́lá ṣe kò pasán kò sì bí gbàjẹ́ ń sinmi ọmọ ebe òun là ń wò bí gbàtọ́ ipá Àríṣekọ́lá náà tún ní ìjókòó yìí ọlọ́run tún wá bọ́n Àríṣekọ́lá lọ́mọ tó lẹ́sìn tá a fi máa rántí bàbá wọn tá a fi máa rántí lára wọn ṣàdúrà fún bàbá wọn. Allah. ọlọ́run bẹ́ẹ̀ lómi lọ́mọ a ṣàdúrà fún bàbá wọn mọ́ lára wọn àwọn ọmọ ya nǹkan kí nǹkan yarí ní márùn ní létí ọ̀tún yìí torí pé ń gbé Amẹ́ríkà yarí ní mẹ́fà ní létí òsì yìí torí pé ń dé London náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ń sì ń bọ̀ ọlọ́ọ̀ sókè ní kàn mọ́rùn báyìí èyí ń fẹ́ nípa tó mi àwa ń béèrè pé lọ́ọ́ rà yìí ń gbà náà 3.5 million ní sẹ́ẹ̀nì náà ní kíni kí la wá fẹ́ júwèé lára rẹ lára bàbá rẹ Abdulaziz Àríṣekọ́lá ọlọ́run wọlá gbogbo ẹni tí ń sunkún tàríṣekọ́lá rẹ̀ lẹ́kúnnú ayé tí ó sì wo bẹ̀wò mọ́ alijanna l'Àríṣekọ́lá wà. amiina. ọlá Qur'an al-azim. Allahumma amin. mo kì í púpọ̀ mo kì í gbogbo àwọn àgbàlagbà. èmi àti bàbá wa Ìmáàmù Olúyọ̀lé à ń sọ̀rọ̀ nbẹ̀ ni wọ́n ní wọ́n wá sáwùdà nígbà tí mo sọ̀rọ̀ náà wọ́n ní la ilaha illa ní táwọn ń sọ ọ́ bọ̀ láti lé àwọn ni mo sọ fáwọn yìí. Allahu akbar. mo ní bàbá wa Ìmáàmù Olúyọ̀lé bọ́lá wọn ọba fi ìyàwó dáadáa yìí gbẹ̀yìn bàbá Adédìbú ti di ta ní rántí ẹ̀ mọ́. ọlọ́run fàlà ájà Màdínà yèyé lúwà sàánú Adédìbú mọ̀ ni. kábímọ jàǹtì rẹ̀ kọ́fà àmọ́ mi ń bẹ̀ wọ́n èwúlò. ẹlòmíì ó bímọ nínú lémi kò ní wúlò àní rẹ́yìn lára àwọn ọmọ tó bí. alájà Màdínà lọ fọkànbalẹ̀ àmọ́ bí o dì í sí ìwọ àti bàbá bọ́ọ̀ sàlẹ̀ká wà níwájú bàbá ni o pé àfi tí n bá kú ní fiọ́lẹ̀ bó o wí bẹ́ẹ̀ fún bàbá ni o bí wà á bàbá ló sì bí ọ ni pé dákun ebójú mi náà ní rí ẹ̀yìn mi mà dọ́wọ́ rẹ̀ Màdínà bí bàbá ní wí bẹ́ẹ̀ fún yín ni àmà tó fi wá ṣe pé obìnrin ń ṣe bí ọkùnrin obìnrin gbapò lọ́wọ́ ọkùnrin. alájà Màdínà lọ́ọ́ dì mọ́wọ́ ọba ń bi ó lérè. insha Allah. gbogbo àwọn ìyàwó ànábì ṣé mẹ́sàn-án kọ́ ló fẹ́ akaramakunla mẹ́sàn-án kọ́ ló fẹ́ níta gbọ́lọ́dọ̀ yín nu ó níyàwó tiẹ̀ níta ànábì fi níyàwó bíi mẹ́sàn-án tẹ̀ ń kà ní pé sallallahu alayhi wa sallam. zimatun lil aramili ńlànà ismatun lil aramili ńlànà bí àwọn ìyàwó tí ọlọ́kọ mọ́ ànábì wá sanu wọn pé ìyàwó jẹ àwọn eléyìí ìyàwó jẹ àwọn eléyìí ànábì wá so igi wọn torí kí wọn lè máa rí nǹkan jẹ kí wọn máa gbá wọn bọ́ọ̀lù kí gbòòrò ẹ wo àwọn ìyàwó tiwa láyé lónìí ẹlòmíì ọlọ́kọ mọ́ ọmọ níbi mẹ́fà yìí ó sì tún kù ń bẹ́ẹ̀ wọ́n wá ń gbà ń bọ́ọ̀lù kí torí kó lè rówó tí ó fi tọ́jú ọmọ. níta ànábì ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ nu ló fi fáwọn tó fẹ́ nì
lẹ́fi pé bí mẹ́sàn-án níyàwó ànábì ó sún wọn lópó torí kíyà má jẹ wọn. alájà Madina ọlọ́run wọlá ìmọ̀ kówájọ ní lọ́dọọdún pé ẹ bá wọ́n bá rántí ọkọ mi ládàtà àbárí lérí gbogbo ọ̀rọ̀ dáadáa tí wọ́n bá sọ ní ìlú lónìí kọ́nà òun múládé lọ́ba Abdulhamid Akànjí Adédìbú. àmín. sáàmì náà kó dùn. àmín. ọlọ́run kó tún múládé lọ́ba àwọn tó bí. àmín. kódà ọlọ́run múládé àjòkó yìí lọ́ba àáfà tó kọ́ Adédìbú ń kéwù. àmín. níyìn ni mo wà tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá báyìí níyìn bàbá sì ń ya pílánì bó ti fẹ́ kọ́lé àáfà rẹ̀ mo wá bí mo ní bàbá ẹ̀ ń kọ́lé kan lọ́wọ́ ni wọ́n ní ilé àáfà mi ni ó ti fẹ́ dahoro la ilaha illallah sojú mi adébó fi ń ya pílánì ni mo jókòó tí mo bá yà ń jọ jókòó lórí síà ni ọlọ́wọ́ wọlé agbo wọn nìyẹn yóò sànú Adédìbú. àmín. iná ilé Adédìbú ó dilẹ̀ lẹ́yìn asoso jẹ́ àwọn àáfà wa kan bí wọ́n bá fẹ́ pariwo àti wọn akaramakala tàbá ṣe wá ìtàn tí kálukú bá dákẹ́ wá wọn wá gba sójú ẹni kọta sẹ́yìn dé ní aṣojú ẹni kọta sẹ́yìn dé dákun má lùlù aṣojú ẹni kọta sẹ́yìn dé ní ẹ̀wòlé Adédìbú aṣojú ẹni kọta sẹ́yìn dé alájà Madina Adédìbú àwọn sẹ́yìn dé ní kọ̀wọ́pọ̀ láyé mọ́ aṣojú ẹni kọta sẹ́yìn dé ní. aṣojú ẹni kò ta sẹ́yìn dé ní. aṣojú ẹni kò ta sẹ́yìn dé ní. àṣẹ̀yìndé ní kò wọ́pọ̀ láyé mọ́. aṣojú ẹni kò ta sẹ́yìndé ní. ẹ̀yin tẹ́ jókòó ilé ń sẹ́yìn Adédìbú. adamallahu hayatakum. ẹ̀yin lẹ́kùn alájà Madina ló sílẹ̀kùn pé ẹ máa wá sí. níbi ayé díjúdó yìí ṣe ẹ̀rí ibi tẹ́ ẹ lọ ni ẹ̀rí ibi tẹ́ ẹ lọ. àmọ́ ìyàwó ń sọ pé ẹ ṣàánú ọkọ mi ẹ má jẹ́ yányán ọtán. bí n bá ń bẹ nínú ayé ni ìyá yẹn wà gbèsè Àkànjí. ولو أنا إذا متنا تركنا. má jẹ́ ayé àkúpọ̀. أدام الله we have حياتكم. topic to trade. لكان الموت راحة كل حي. ولكن إذا متنا بعثنا. ولكن إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء. ẹ̀yin ọmọ Ìbàdàn. ولو أن إذا متنا تركنا. bàbá ṣe pé ńgbà bá kú tán bí bàbá wa Adédìbú ti lọ ni bí bàbá wa Abdulaziz Adéṣekọ́lá bó ti lọ ni ẹ rí dánimọ̀ olówó dánimọ̀ òjòyè dánimọ̀ ọba dánimọ̀ onípò àṣekọ̀ṣẹ́ nìkan tí ó mú gangan lọ. ولو أن إذا متنا تركنا لكان الموت راحة كل حي. ọlọ́run bẹ lómi ìláyé dépò pé irú létè mi ń sùn tó bá sùn bẹ̀ ibà ni ó pa. irú létè mi ń sùn nísìn èèyàn wá ní kọ́mọ bàbá wa Àṣìṣe Adéṣekọ́lá yọ̀ wá sùn bẹ̀ ẹ ní bó ti ṣe dùn lọ́ọ̀kan láì fọwọ́ kan ẹ bó ti ṣe dùm. èèyàn wá nílò ilé ìwà sunú létè mi ń sùn àṣekágbé lọ intensive care kí wọ́n tètè bá a tọ́jú ẹ̀. ọlọ́run wá ní mo ṣe kíza fún gbogbo yín wàlẹ́ àná ìlà mìtìnà turikina. ولو أن إذا متنا تركنا. bàbá wa tọ́wádìgbò bàbá wa Olúbàdàn wàlẹ́ àná àáfàá ní bàbá ṣe pé bá a ti wà yìí. إذا متنا تركنا. orí máa kéwú kí n máa tu ni. ọ̀jẹ̀ ń pè ọ́ lọ́dẹ̀ ibà fà ni ọ́. ولو أن bàbá ṣe pé bá a ti wà yìí. إذا متنا. ọ̀yá yìí. أدام الله حياتكم.
bàbá kú tán. تركنا ọba fi wálẹ̀ ni. لكان الموت ikú náà kí ni ọba máa jẹ́rìí. راحة كل حي. ẹ̀yin Ìbàdàn ẹni náà. نعم. àzẹ̀rọ̀ àtàkùnlẹ̀ hayé. bọ́ọ̀bà fi wálẹ̀ bàbá kú tán ni ìsinmi ni kú ọba máa jẹ́. Allah. Sani Adé kọrin. àmọ́ olóńdó ẹ̀gí. ó ní àríyá is limited. mo ní bàbá mistake. àríyá is limited. ولو أن إسامتنا تركنا bẹ́ẹ̀ni. لكان الموت راحة كل حي. bàbá wa Imam Olúyọ̀lé. àríyá is limited. Limited. àríṣekọ́lá àríyá tiẹ̀ limited. adédìbú àríyá tiẹ̀ limited. Sàràkí wa nílọrin bàbá Bùkọ́lá tí ń bẹ̀ ń bẹ̀ yìí àríyá tiẹ̀ limited. Allah. bàbá tó bí Buhari Musa ìyá tó bí Buhari Musa àríyá wọn ti limited since 1972. ولو أن إسامتنا تركنا لكان الموت راحة كل حي. ولكن إسامتنا بعثنا ونسأل بعده عن كل شيء. tálẹ́ àti ẹ̀tún gbé tẹ́ǹtì yìí wá nísìn. قد سئلنا عن كل ما قد فعلنا ọ̀yá yìí. فرحم وعشتي وما قد علاكي. فرحم وعشتي وما قد علاكي. arólú ǹdẹ́ ńlẹ̀ lọ kí bàbá wa Imam Olúyọ̀lé ǹdẹ́ ọlọ́wọ̀n ọ̀pá ọ̀rẹ́ ńgbà bàbá ń bẹ bàbá dé báyìí àjọ lọ kí bàbá ni lọ kí Imam Olúyọ̀lé nù ni kí wọn ọmọ wa kí wọn lọ tún kẹ́lẹ́ ó tún jòkó tì wọ́n lọ́wọ́ tún kì í lọ́wọ́ ọ̀tún rẹ̀ òun náà tún kí wọn ọ̀yà tún bọ́ sọ́wọ́ ọ̀tún bàbá ń ṣàdúrà fún ọ ọ̀yà tún kí wọn àdìsẹ́kọ́lá ló ń kí wọn o kí gbogbo wọn bá wọn ọlọ́run ò fi ọ́ pamọ́ táyé arólùnú ni gbogbo àfa tí ń bá ń kọjá lọ lọrin àbí ń bọ̀ láti lọrin bí ilẹ̀ bá sú ilé arólù ni wọ́n sùn. bẹ́ẹ̀ni. wọ́n wá jọ dáná wọ́n jẹun wọ́n máa wá pè ilé arólù la wà wọ́n lọ́ọ̀rẹ́ rẹ ni wọ́n ní akérèmọ́kànlá bí tí ń ṣe nù gbogbo àfa tí ń bá ń kọjá lọ ilé arólù wọ́n sùn gbogbo àwàlí yẹ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ o má fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ sì ń ti géètì ẹ máa tì í. ẹ̀yin tó yẹ kó báwọn àfa bá pe fóònù ẹ wàá gbé fọmọ kan àwa mítìn ẹ ṣe mítìn ọ̀hún eré yín ó dàrú díẹ̀. ولو أن إسامتنا تركنا. ẹ wá sa àwọn àfa àdàlùbárà àwọn àfa tó yẹ kó bẹ́ẹ̀ bá kú tán àwọn ni wọ́n ń wẹ̀ yín ẹ júwe àwọn àfa yìí ni wọ́n ń wẹ̀ yín òkú bàbá ẹlòmíì bàjẹ́ mọ́ṣúárì wọ́n wá gbé e dé ọmọ gan lọ́kọ́kọ́ ṣe báyìí. Imam yàrá tí wọ́n kùn ní búláàkì yẹn ń bẹ̀ wọ́n gbé wọn sí. bàbá rẹ̀ ní rùn o àwọn mọ́mù wa wọ bẹ̀ wọ́n gbóòórùn wọ́n pàṣẹ fún tí ó yẹ kó wọ́n pàṣẹ torí pé wọ́n fẹ́ ṣàánú bàbá rẹ̀ àwọn àfa àwọn ni wọ́n ń pè yín nísìlẹ̀ pé wàhálà wọn pọ̀ ńgbà àwọn àfa ìmọ̀ dùn mí ni ó yẹ ká ní mítìnì ẹni bàbá rẹ̀ bá kú ẹ wá bá ń wẹ̀ 500,000 ẹni ìyá rẹ̀ bá kú ẹ wá bá ń wẹ̀ 1 million ẹ mọ̀ fẹ́ ṣe sùn náà mọ́ 250,000 ẹ̀yin náà ti kó pé àbá àdébẹ̀ má fowó àdúrà lẹ̀ mọ́ ntẹ́ pin ti wà lọ́wọ́ yín àmọ́ ńgbà tó yẹ pé wọ́n dáwó fún wa ni ọmọ mọ̀ wá retí ká débẹ̀ ná bàbá ọlọ́mọ ń bẹ́nu lé àmọ́ mo ti wá jòkó wọn lọ òkè bàbá ilé àsùn àmọ́ mo ti dé jọ sọ fún wọn pé à ń bọ̀ yọ ẹsẹ̀ mọ̀ wá wẹ̀ yọ mọ̀ wá wẹ̀ wù ni wọ́n ń bọ̀ wá wọ àwọn àfa nù ẹwà àwọn àfa àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tí ọ̀sán nàbì má àwọn là nàbì. Allahu akbar. Bàbá wa Imam Olúyọ̀lé ńlọ́jẹ́ mi ó kíláàsì ara mi nínú àwọn àfa èmi yẹn ṣe nǹkankan wọn mọ nǹkankan ṣe ìmọ̀ nǹkankan ṣe ìyẹn bá ń yẹ̀ wò ìyẹn bá ń tẹ̀ wò kò sí kan tí mo máa ṣe mbẹ̀ wá sí mo nílé kéwú ẹni bá dúró àwa kásá dúró àfún ọ parí mo sì dúró lérí ẹ̀ ní sẹ́ẹ̀bẹ̀ mi wá sí ni sẹ́ẹ̀ta bẹ̀ ní ta
á ta iye báyìí ẹ ní ta iye báyìí rábànà kò sí tọ́ka mi mọ́ èmi lọ́n tèmi nù. àwọn àgbà àfa kan bẹ tí wọ́n ń purọ́ nù ayé lónìí ẹ sì lẹ́yìn jí sí Ọlọ́run ẹ ń gba ìyáláyà owó tẹ̀ ń bá lọ ṣe wá ẹ sì ń ké ẹ gbá mo gbowó lọ́wọ́ yín nígbà tá ààrẹ tó burú tí ó ti mú nǹkan pé yẹs ebe gba 150 lọ́wọ́ wa kẹ́ tó wá ààrẹ ni tí ó ta kò yín ni ẹ sì ń gba owó ẹ sì ń purọ́ ẹ̀yin àfa ẹ dúró bí Ọlọ́run tó yín sí ẹ má dá sọ́rọ̀ òṣèlú ẹnjọ́ àfa bá ti dá sọ́rọ̀ òṣèlú yóò sì kàbùkù yóò sì yẹ̀yẹ́. ẹ lọ wo òṣèlú àfa ẹ má dá sí o ẹ dá irun tẹ́ ń kí ẹ sọ̀rọ̀ kuranu tọ́lọ́hún sọ ẹni Ọlọ́run lálà sínú alukurani ẹ sọ ẹ lálà sí ẹ mílíkì wo wọ́n fún yẹn nínú àwẹ̀ nísìn àwọn tí ń ṣe sàárà ti fẹ́ tán nínú ayé fa àwọn ń sàárà tẹ́nìkè mà wọ́n ti fẹ́ tán nínú ayé. bàbá adédìmú wọ́n rú ẹran kalẹ̀ ní inú léyà ní wọ́n ti kẹ̀ nínú pépà àfa àlè kìnìdà ọ̀yà mú yìí ń gbà má lọ àfa àlè kìnìdà bí wọ́n ti ń ṣe nù mọ́ wá rí pẹ́ náà fẹ́ tán mọ́ ní bàbá ẹ̀ mà tí ì fẹ́ mi láyìlá ọlọ́run wọn ṣàánú adédìbò. amiina. wọ́n ní sheik ẹni fẹ́yìn lẹ́ràn wọ́n wá ha ẹran tán ó tún kàn rẹ̀ sí wọ́n tún ha ń bọ̀ ha ogun ẹ̀ tán mo ní tọ́ bàbá èmi ń lọ lọ́rin ẹ̀yin náà lẹ́ni wá wò yín lónìí ọlọ́run wọn kí adédìbò. àmín. wọ́n pè mí ní sheik ṣe bísí ẹ wá wò mí à ń bọ̀nù mo wá ní lọlé bàbá ní ọ̀dà ẹgbà torí àwọn ẹlẹ́hàá torí àwọn ọmọ 1.5 àní mo kọ́kọ́ gbà pé ìyìnbọn bàtà ẹnìkan ló wá ní bàtà yín dà mo lọ ń bẹ́ mi mo ti kú òlọ́hùn ẹ̀yin wo lẹ́kùn láyé tẹ̀ ń serun tá lédi bú ṣe ni ẹ̀yin wo ni ẹ̀ ń tilẹ̀kùn máwọn àfáàní ẹ̀ ń dọ̀tí ara yín lẹ́lẹ́ ń dọ̀tí àwọn àfáà tálíkà bàbá yìí ni o sún báyìí tálíkà ní ọgbẹ́ sàárì ẹ̀yin olówó olówó wo ló kú tẹ́rì adénúgà ń bẹ̀ tí ó sọ jíga ẹ sọ lúwẹ̀ fún mi olówó wo ló kú tẹ́wàá rí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ń bẹ̀ tí ó sọ jíga ẹ sọ olówó náà ńlẹ̀ ẹnjọ́ alice kọ́lá kú àwọn àfa àwọn tálíkà ọlọ́run àwọn ni wọ́n ń gbẹ́ kòtò ẹnjọ́ adédìbò kú àwọn àfa àwọn tálíkà ọlọ́run àwọn ni wọ́n ń gbẹ́ kòtò ẹni rólówó kọ́gbẹ́ kòtò lówó ẹni rọ́bàlù kọ́gbẹ́ kòtò ọba ẹgbẹ́ àwọn àfa tẹ̀ ń lò náà ni kí ló wá dé tẹ̀ fẹ́mi wọ́n rí látàn gbẹ̀yìn náà fira yín lẹ̀ òkú mi òkú ọlọ́run jọ wọ́n ti ń jẹ ìmámù bá jẹ ìmọ̀mọ̀ okú mi ó kú ládùúgbò wa tẹ́ mọ̀ pé ẹ fẹ́ràn àwọn àfa yóò ga tó báyìí wọ́n bẹ̀ mí kí n tó yín sì gbowó kí n tó lọ sìn ni. tọrọ ẹ fẹ́ràn àwọn àfa èsè tẹ ẹ fẹ́ràn àwọn àfa kí làwọn àfa gbé ń gbà yín gan kí làwọn àfa gbé ń gbà yín àwọn sì ní iyọ̀ ayé bí wọ́n ti jókòó yìí wọ́n ní àwọn nákàlí mi yídì ni wọ́n ti sà wọ́n pé nǹkan báyìí má jẹ́ ọwọ́ Ìbàdàn àwọn tí ó sá ni. bí ẹ̀yin ìmáàmù náà tún wá kù sí òun níjọ́ Jímọ̀ àbíjọ́ yídì àwọn tí ò mọ kéwù kankan wọ́n máa bọ̀ sáfù wájú ẹ̀ mọ̀ wá wò wọ́n ràn ẹ̀yin náà máa ṣe wọn ní náà ẹ̀ má jẹ́ wọ́n máa bú wa ẹ bá ti rí sinetọ kìnìkan tí ń bọ̀ wájú sáà ẹ dákun alàgbà wa ẹ bọ́ sáfù ẹlẹ́kẹta ambali imam máa bọ̀ ní. torí pé bí kuranu bá dàrú mọ́ yín lọ́wọ́ àwọn tí ó ràn yín létí ẹnu. sínétọ̀ wo ló há kuranu ọ̀nàrẹ́bù wo ló há kuranu àbó ti há owó tí wọ́n kó mi. ẹ sọ sí àmọ̀nù local government tó há kuranu tó lè rán ìmáàmù létí bọ́ bá dàrú. kẹ́ ẹ wá kọ́wọ́ bọ súrátù mùlíkù kẹ́ ẹ máa kélérí ìrún kọ́ wá dàrú. sínétọ̀sì ní bíi mẹ́fà lẹ́yìn yìí ẹ lọ wo Saudi Arabia àti gbogbo yín lọ. ìmáàmù bíi méjìlá ti ń bẹ lẹ́yìn sùdésì ní káríwù ni wọ́n há Kùránì tán yányán ni.
tó bá ń ké lọ tó bá yìí tó bá gbàgbé wọn ó jù sí látẹ̀yìn bẹ́ẹ̀ ni yóò hàn kẹ́ padà ní. ìlú kan mo bó kọ bù wọn láti rí abákiri ìmọ̀ ń bá náwó hi àlè àtá ọbẹ̀ sọ àwọn tó wálé ọdún. halata alali nzani hinumina dari láwùjẹkùn jẹyà láyìngúnra lọ́dọ̀ bá di pàṣíngúnra. Siama local government àwọn bẹ̀ lẹ́yìn senator àwọn bẹ̀ lẹ́yìn sípíkà àti kẹhùdù àti sípíkà àtàwíjà àwọn kò sẹ́yìn. ẹ wá wo ìmáàmù wá gbé ó tún wá padà. hal ata ala al-insani hinun min ad-dahr lam yakun shay'an maskura. tẹ̀lé pé inna adaynahu sabilan ìmọ̀ nọ́fẹ̀ wí. inna khalaqna al-insana min nutfatin amzajin nítọ́fẹ́ wí nù. ó tún padà ó tún ké láàyè ọmọ kékeré kan ìrọ̀ ọmọ kékeré kan bí báyìí. ọmọ náà jọmọ tó jòkó yìí lọ ǹdẹ́ lẹ̀ ǹdẹ́ kí n rí ọmọ yìí ǹdẹ́ kọjọ́ ọmọ yìí lọ ní sáfù ẹlẹ́ẹ̀kẹ́ wà lọ́hùn. nígbà tó ń wọrí pé irun bàjẹ́ lọ ni ọmọ yẹn kàn gbé látẹ̀yìn ni. ọmọ wa ni inna khalaqnal insana min nutfatin amsajin nabtali faja'alnahu samiyan basira. ìmáàmù wa gbé ìmáàmù wa gbé ìmáàmù ń gbé ẹnìkẹ́ wọlé ọkọ̀ yá jí ọ̀pọ̀ ó yẹ tẹ̀ yá rúkú. àwa kéwù tán gọ́vùnà lù ní ọlọ́njẹ́ ọ̀dà fún gọ́vùnà wa ní kí wọ́n bá ń pe ọmọ tó ké Kùránì ọmọ òun wá fẹ́ sá wọ́n wá pé wọn ò ní ná wọn bá mu wá wájú. bàbá rẹ̀ sì ń bẹ lẹ́yìn tó jòkó bàbá wa tẹ̀lé pé kí n wá ṣe fọmọ mi bàbá sà wá ń wò ó. gọ́vùnà wa ní ọmọ náà dà wọ́n lọ́mọ náà ní. gọ́vùnà ló kọ̀ rẹ̀ ti jẹ́ ó ní Ismaila Murtada kílásì kìlọ̀ wà JSS 1 àbí kíní kan ló pè. gọ́vùnà wa ní wàá lọ Mọ́kà lọ́dún yìí. ẹ wá wọ ọmọ rẹ̀ ó ní my daddy sí ẹ. gọ́vùnà ní bàbá rẹ̀ dà bàbá wa jáde ẹ lọ Mọ́kà lọ́dún yìí. ó lóun níyàwó pé wọ́n wà nílé gọ́vùnà ní ìyá rẹ̀ lọ Mọ́kà lọ́dún yìí. Allahu akbar. gọ́vùnà wa fúdìlé wọn ní Mọ́kà mẹ́ta nítorí pé ọmọ yẹn rántí Al-Kùránì. ọmọ tiẹ̀ dákun kí ni wírí ọ̀ ń wọnú lébọ̀ láti Nasfati láti Karibu ń bọ̀ wà lájà Mọ̀dínà ìsọ̀kẹ́lẹ́ ní kí n wá bá yín sọ o ń yà á kíná ni. ọ̀ ń bọ̀ láti Nasfati ọ̀ ń bọ̀ láti Karibu ọ̀ wá dẹnu stẹ́ẹ̀bù ọmọ rẹ̀ ò mú lọ. bàbá wa ṣe kọ́lá mọ̀ máa mọ̀ wọ̀nyí lọ ó mú wọn lọ bí ẹ̀sìn ni wọ́n mọ̀ fi jogún ẹ̀sìn lára bàbá wọn. Allah. ìlú wo làwọn yẹn ò dé nísìn ọ̀là Amẹ́ríkà ọ̀lọ̀ Lọ́ndọ̀nù kò hùwà bẹ ìwà mùsùlùmí ńlẹ̀ bala rẹ̀ yìí ìjókòó mùsùlùmí lọ́wọ́ bá a jókòó yìí ọwọ́ ń darí Nasfati bọ̀ ọwọ́ àwọn ọmọ rẹ̀ títí oní ẹ̀ ń ṣe ra yín mo ń lọ Nasfati mo ń lọ gbọ́ ẹ̀ ń wò mí ọmọ wa gbé wọn mẹ̀ máa bínú ẹ̀ mọ́jọ́ ìní ni Valentine personally and personally. ولو أنا إذا متنا تركنا ọlọ́run kò lè dáa fún ọ ẹ̀yìn rí òní dànù. لكان الموت راحة كل حي. ìwọ́dé ọ̀sàsàlátù fún anabiwa Muhammad. صلى الله عليه وسلم. yòǹbó ẹ̀ dáadáa. صلى الله عليه وسلم. yọ ẹlẹ́kẹta bíi kọ́lọ́wọ́n dá wa lóhùn. صلى الله عليه وسلم. ìwọ sàsàlátù lọ́hùn ọmọ rẹ̀ ń ṣe personally ńlẹ̀. máa jọ́ọ̀jì ara rẹ̀ bọ̀ bá sí ma. jọ́ọ̀jì ẹ̀yìn rẹ̀ bọ̀ bá sí ma. ọ̀dà mi ló gbé inú àdìsẹ́ kọ́lọ́ ọmọ dùn nù sáré ni. إن شاء الله. ẹnu wọn tí mo ṣe nínú ayé náà àmọ́ mi ẹ̀sìn mi náà wọ́n wà. níbo lọmọ tiẹ̀ wà ọmọ rẹ̀ fẹ́ kírísítẹ́nì orí kankan sí. ọbẹ̀ yìí ẹ jẹ́ látọjú ẹ̀. wọ́n dá yín wọ́n dún bẹ́ẹ̀. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan wa rasuluhu. Bismillah. First and foremost mo dúpẹ́ lọ́wọ́ Sheikh Buhari Musa. Adamallahu hayatahu wa dawlatahu. ọmọ bàbá wa Adédìbú ni wọ́n. tí wọ́n bá ní ẹ̀ nífẹ̀ẹ́ bàbá tòótọ́ ó lè má jẹ́ biological child bàbá Adédìbú ṣùgbọ́n gbogbo ọdún mẹ́fà tí wọ́n ti ń wá bí wọ́n ní tẹ̀yàn bá wà nílùú kan fún ọdún márùn-ún ó ti become citizen so nítorí eléyìí gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ àkọ́bí ọkùnrin bàbá Adédìbú
mo ti classify àti ọmọ Adédìbú látẹ̀ní lọ. Akbar. ẹlẹ́ẹ̀kejì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí nítorí pé tí n bá ní wọn dárúkọ lókọ̀ọ̀kan à wà ń bí ti di bí aago 4 mo dẹ̀ mọ̀ wípé lecturer wa wọ́n tún lọ síbi kan báyìí wọ́n lọ Ifọ̀ ní láìpẹ́ tó bá ti kúrò ń bí gẹ́gẹ́ bí mo ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn ni imam mi ní Apẹtẹ ní àwọn korib ní Apẹtẹ pé wọn ráyè wọlé pé wọ́n ti wá ń ta so mo dúpẹ́ lọ wọn pọ́n tiẹ̀ lè wá síbí nítorí pé tí wọn bá nífẹ̀ẹ́ wa wọn ò ní wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn gbogbo àwọn Islamic associations tó wà níbí lónìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo wá rí nǹkan kan lẹ́nu yìí pé ní ọdún tó kọjá tèmi ìdú gbogbo ẹ̀ tó wá lẹ́nu ojú tọdún tó kọjá lọ àdúrà ní pé ní agbára Ọlọ́run lọ́dún tí ń bọ̀ ilé òtún jù bẹ́ẹ̀ lọ. Àmín. Ọlọ́run sọ yín léèrè ibi tẹ́ ti wá o. Àmín. gbogbo ibi tẹ́ ti mú owó jáde láti san lẹ́nu yìí Ọlọ́run rọ̀pò mi fún yín o. adúpẹ́ lọ́wọ́ yín lórúkọ ọmọ bàbá Adédìbú ẹ ṣe gbọ́ o. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqima. Siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Amin. 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 Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. ẹ̀ ń dọ̀tí ara yín lẹ́lẹ́ ń dọ̀tí àwọn àfa tálíkà pé bàbá yìí ni o sún báyìí tálíkà ní ọgbẹ́ sàárì ẹ̀yìn olówó olówó wo ló kú tẹ́rì adénúgà ń bẹ̀ tí ó sọ jíga ẹ sọ lúwẹ̀ fún mi olówó wo ló kú tẹ́wàá rí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ń bẹ̀ tí ó sọ jíga ẹ sọ olówó náà ńlẹ̀ ẹnjọ́ alice kọ́lá kú àwọn àfa àwọn tálíkà ọlọ́run àwọn ni wọ́n ń gbẹ́ kòtò ẹnjọ́ Adédìbú kú àwọn àfa àwọn tálíkà ọlọ́run àwọn ni wọ́n ń gbẹ́ kòtò ẹni rólówó kọ́gbẹ́ kòtò lówó ẹni rọ̀bàlù kọ́gbẹ́.